Onisese Yari o wọ́n ní àwọn ń lọ sílé ẹjọ́ lẹ́yìn tí wọ́n lé wọn jáde níbi ètò ìsìnkú Àwùjalẹ. Bàbá onílé kan àtàwọn méjì míì ṣekú pa àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga Adekunle Ajasin nípínlẹ̀ Ondo. Ilé ẹjọ́ dá Ayo Fayose sílẹ̀ wọ́n ní kò jẹ̀bi ẹ̀sùn ìkówójẹ 6.9 billion naira tí àjọ EFCC fi kàn án. Ọdún kejìlá rèé o tí mo ti ṣe ìgbéyàwó láì rí ọmọ bí, bẹ́ẹ̀ làwọn dókítà ò mọ kókó nǹkan tó ṣe mí. Arábìnrin kan ló kọ̀mínú bẹ́ẹ̀. Fayose, Ladoja àtàwọn gómìnà míì tí àjọ EFCC fẹ̀sùn ìwà àjẹbánu kàn àmọ́ tí ilé ẹjọ́ tú sílẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Awon Onisese Yari o wọ́n ní àwọn ń lọ sílé ẹjọ́ lẹ́yìn tí wọ́n lé wọn jáde níbi ètò ìsìnkú Àwùjalẹ. Àwọn àgbáríjọpọ̀ oníṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ nípínlẹ̀ Ògùn ti korojú sí bí àwọn kan ṣe lé wọn kúrò nílé Àwùjalẹ ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà lásìkò ètò ìsìnkú rẹ̀. Ọjọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù keje ọdún 2025 ní Àwùjalẹ darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ tí ọ̀pọ̀ èèyàn káàkiri àgbáyé sì ṣèdárò orí adé ọ̀hún tí ó filẹ̀ sàṣọ̀bùrà. Bí àwọn èèyàn ti ń retí àsìkò ìsìnkú rẹ̀ lérò pé àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́sìn àbáláyé ni yóò ṣètò ìsìnkú ọba àlàyé náà, àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí àwọn fọ́nrán fídíò kan bẹ̀rẹ̀ sí ní gba orí ayélujára níbi tí àwọn kan ti ń lé àwọn oníṣẹ̀ṣe kúrò níbi ètò ìsìnkú náà. Gẹ́gẹ́ bí ìròyìn BBC Yorùbá, agbẹjọ́rò àti alákòóso àwọn oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ògùn olóyè Ifásọlá Ọ̀pẹ́odù tó jẹ́ olúwo Ìpẹ̀rù fìdí ìròyìn náà múlẹ̀. Ó sì ṣàlàyé pé àwọn tó lé àwọn oníṣẹ̀ṣe kúrò níbi ètò ìsìnkú náà ti ṣẹ̀ sí òfin ìjọba ìpínlẹ̀ Ògùn. Ifásọlá fìdí rẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí pé wọ́n lé àwọn èèyàn náà, àwọn ọmọ ogun tó wà lára àwọn tó lé àwọn kúrò níbẹ̀. Ó ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ju pé wọ́n tàpá sí òfin tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ọba àtàwọn olóyè lọ́dún 2011. Wọ́n ní gbogbo àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tó fi mọ́ àwọn ti ìpínlẹ̀ Ògùn àti Ìjẹ̀bú Òde tí ọ̀rọ̀ yìí kàn sọ wípé àwọn máa lọ sí ilé ẹjọ́ láti lè ṣe àmúlò òfin náà gangan láti lè kọjú ìjà sí gbogbo àwọn tó ṣe nǹkan tí wọ́n ṣe ní ọjọ́ ètò ìsìnkú ọba. Nítorí èèwọ̀ ni ó lòdì sí òfin. Nǹkan tí òfin sọ ni pé ètò ìṣẹ̀ṣe, ìlànà ìṣẹ̀ṣe àti àṣà wọn ni wọ́n gbọ́dọ̀ fi jẹ ọba, òun sì ni wọ́n gbọ́dọ̀ fi sin ọba. Ó wà nínú òfin náà wípé wọn kò gbọ́dọ̀ yọ ohunkóhun tàbí gé ohunkóhun kúrò lára ọba, àmọ́ gbogbo ètùtù ìbílẹ̀ tó bá yẹ kí wọ́n ṣe ni wọ́n gbọ́dọ̀ ṣe láti ìgbà tí ọba ti wàjà. Agbẹjọ́rò náà sọ síwájú sí pé ó di dandan kí wọ́n ṣe ètùtù tó yẹ kí wọ́n ṣe sí ara olóògbé náà, bí bẹ́ẹ̀ kọ́ ewu ń bẹ lóko olóńgẹ ilẹ̀ Ìjẹ̀bú. Ó ní èèwọ̀ ni o, èèwọ̀ ni, àjàkálẹ̀ àrùn gidi sì ni pẹ̀lú. Oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀, àjálù burúkú ló máa ṣẹlẹ̀, nítorí náà ni àwọn ṣe gbọ́dọ̀ ṣe é. Ifásọlá ṣàlàyé pé èrèdí rèé tí wọ́n fi gbọ́dọ̀ ṣe ètùtù tó yẹ láti dènà nǹkan burúkú tó lè ṣẹlẹ̀ nítorí àìṣe. Èrò àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn sọ̀tọ̀tọ̀ lórí òfin tó de sísin òkú àwọn olóyè tí ìjọba ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Ó fi kún pé nígbà tí wọn yóò bá ṣe ètùtù náà, àwọn agbófinró àtàwọn tó lé àwọn oníṣẹ̀ṣe kúrò níbi ètò ìsìnkú náà ló gbọ́dọ̀ wà níbẹ̀, nítorí ohun tí àwọn oníṣẹ̀ṣe fẹ́ ṣe kò lòdì sí òfin. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn ẹlẹ́sìn míì tí wọn kì í ṣe oníṣẹ̀ṣe kò lẹ́tọ̀ọ́ láti wà níbi ètò ìsìnkú náà nítorí kò sí nínú ìwé òfin ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ìmáàmù tó lọ kírun sí ara olóògbé náà ti tàpá sí òfin nítorí òfin ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ ọba kò fààyè gba àwọn ẹlẹ́sìn mùsùlùmí láti lọ kírun sí ara ọba, yálà ó jẹ́ Àwùjalẹ tàbí ọba míì. Ifásọlá parí ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀nà àbáyọ kan ṣoṣo sí ọ̀rọ̀ yìí ni kí wọ́n gba àwọn oníṣẹ̀ṣe láàyè láti ṣètùtù tó yẹ kí wọ́n ṣe, àti pé ìjọba gbọ́dọ̀ gba òfin láàyè láti ṣiṣẹ́ kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ má bàa wáyé mọ́ lọ́jọ́ iwájú. Bàbá onílé kan àtàwọn méjì míì ṣekú pa àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga Adekunle Ajasin nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ní òun ti fi gbọ́rọ̀ òfin gbé bàbá onílé kan àtàwọn méjì mìíràn fẹ̀sùn ìjínigbé àti ìṣekúpa àwọn akẹ́kọ̀ọ́ méjì ti iléèwé gíga fásitì Adekunle Ajasin Akùngbá Àkókó nípínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Ọ̀gbẹ́ni Adébọ̀wálé Lawal
jẹ́ kó di mímọ̀ lọ́jọ́rú Wednesday nílùú Àkúrẹ́ lákòókò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá. Lawal sọ wípé àwọn olùfarakásá méjì ọ̀hún lórúkọ wọn ń jẹ́ Abba Friday ọkùnrin ẹni ọdún 25 àti ọ̀rẹ́ rẹ̀ obìnrin Oka Eloho ẹni ọdún 19. Ó tún sọ wípé bàbá onílé náà Ọládélé Fẹ́mi jẹ́wọ́ pé òun lòun ṣamọ̀nà ìgbésẹ̀ ìṣekúpani náà, òun ṣèrànwọ́ dìtẹ̀gbìmọ̀pọ̀ ṣekúpa àwọn akẹ́kọ̀ọ́ náà. Kọmíṣánná ọlọ́pàá ṣàlàyé pé ìfigbóró òfin gbé ọ̀hún wáyé lẹ́yìn tí wọ́n tẹ́wọ́ gba ìwé ìfisùn lọ́jọ́ 24 oṣù kẹfà ọdún yìí nípasẹ̀ àwọn agbẹjọ́rò G.O. Omoedu & Co. lórúkọ ọ̀gbẹ́ni Emmanuel Peter ní abúlé Ṣàgàrí l'Ákúrẹ́ nípínlẹ̀ Ondo. Lawal sọ wípé ìwé ìfisùn náà dá lórí ìjínigbé àbúrò Peter lọ́kùnrin Friday àti ọ̀rẹ́ rẹ̀ Eloho, àwọn ẹni tí wọ́n dàwátì lógúnjọ́ oṣù kẹfà ọdún 2025. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, lẹ́yìn tí wọ́n tẹ́wọ́ gba ìwé ìfisùn náà, àwọn agbófinró ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ láti ẹ̀ka agbófinró tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà. Ìtọpinpin tó lóòrìn ló ṣàtọ́nà àwọn olùwádìí lọ sí agbègbè Computer Village níbi tí wọ́n ti ṣàwárí fóònù iPhone 14 Pro Max tó jẹ́ ti ọ̀kan lára àwọn olùfarakásá tórúkọ rẹ̀ ń jẹ́ Friday lọ́wọ́ ẹnìkan tí wọ́n pè ní Muhammed Mubarak ẹni ọdún 42. Nígbà tọ́wọ́ bá Mubarak ló jẹ́wọ́ pé òun ra fóònù náà lọ́wọ́ ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Ojo Michael ẹni tí wọ́n padà náwó gan lẹ́yìn ọ̀rẹ̀yìn ní agbègbè Aramọkọ Èkìtì nígbà tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus RX 350 tó jẹ́ ti olùfarakásá jẹ́ sísàwárí padà lákòókò ìfigbóró òfin gbé àwọn afurasí náà. Lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, Michael jẹ́wọ́ pé òun kópa nínú olè jíjà, ìjínigbé àti ṣíṣekúpa àwọn olùfarakásá méjì náà. Michael tún jẹ́ kó di mímọ̀ pé bàbá onílé kan Ọládélé Fẹ́mi ló jẹ́ ògbóǹtarìgì tó ṣamọ̀nà wọn tí iṣẹ́ láabi náà fi jẹ́ ṣíṣe. A tún gbọ́ pé wọ́n tún bá ọmọbìnrin olùfarakásá náà lájọṣepọ̀ ní tipátipá. Fẹ́mi pẹ̀lú Michael àti Kọ́lá tó na pápá bora ni wọ́n jọ hùwà ọ̀daràn náà. Ìwádìí fi hàn pé wọ́n tún yọwọ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin náírà 800,000 naira jáde kúrò lákòótó òṣùwọ̀n olùfarakásá tórúkọ rẹ̀ ń jẹ́ Friday lákòókò tí wọ́n wà láhàámọ́ wọn. Kọmíṣánná ọlọ́pàá sọ wípé Michael àti Kọ́lá ni wọ́n ju òkú àwọn olùfarakásá sí àwọn agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin Àgbàdo àti Òde Èkìtì nípínlẹ̀ Èkìtì. Ìtẹ̀síwájú ìwádìí ló ṣàtọ́nà bí wọ́n ṣe lọ fi gbóró òfin gbé Ọládélé Fẹ́mi ẹni tó jẹ́wọ́ lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé òun náà dìtẹ̀ gbìmọ̀pọ̀ ṣèrànwọ́ nínú ìṣekúpani tó wáyé ọ̀hún. Lẹ́yìn ìjẹ́wọ́ ọ̀hún, àwọn agbófinró ṣàwárí òkú obìnrin náà nínú igbó lẹ́bàá Òde Èkìtì tí wọ́n sì ti gbé òkú náà lọ ọgbà ilé ìwòsàn ìgbókùpamọ́sí fún ètò àyẹ̀wò òkú ṣíṣe. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ lójúnà láti ṣàwárí òkú ọkùnrin olùfarakásá ẹni tí wọ́n nígbàgbọ́ pé wọ́n ti jù sódò nípasẹ̀ Kọ́lá tó na pápábora. Wàyí o, kọmíṣánná ọlọ́pàá ti mú dá àwọn aráàlú lójú pé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti náwó gan afurasí tó na pápábora ọ̀hún àti láti ṣàwárí òkú Friday àti lójúnà láti fojú àwọn aṣeláàbí náà wìnà òfin. Gbogbo abiyamọ ayé a ò mà ní mọ sàárè ọmọ láṣẹ Ìlédùà. Ilé ẹjọ́ dá Ayo Fayose sílẹ̀, wọ́n ní kò jẹ̀bi ẹ̀sùn ìkówójẹ 6.9 billion naira tí àjọ EFCC fi kàn án. Ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ti pàṣẹ pé kí gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀sé máa lọ láyọ̀ àti àlàáfíà nítorí kò jẹ̀bi ẹ̀sùn ìkówójẹ 6.9 billion naira tí àjọ EFCC fi kàn án. Adájọ́ Chukwujeku Aneke tó gbé ìdájọ́ náà kalẹ̀ ṣàlàyé pé àjọ EFCC kò rí bì kankan láti fìdí ẹ̀sùn fífi owó ìlú kó dúkìá jọ kí èèyàn wá fi orúkọ mìíràn bò ó lójú money laundering kan Fáyọ̀sé. Bákan náà ló ní wọn kò fìdí ẹ̀sùn náà múlẹ̀ tí ilé ẹjọ́ fi lè bá a ṣe ẹjọ́ jù bẹ́ẹ̀ lọ. Tí a ò bá gbàgbé, a rántí pé ọdún 2018 ni wọ́n kọ́kọ́ gbé Fáyọ̀sé lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn kan náà. Adájọ́ Mojísọ́lá Ọlátóregún ló ń gbọ́ ẹjọ́ ọ̀hún nígbà náà kí àjọ EFCC tó béèrè fún àyípadà tí wọ́n sì gbé lọ síwájú adájọ́ Aneke. Gẹ́gẹ́ bí ìwé ìpẹ̀jọ́ tí wọ́n fi fẹ̀sùn kan gómìnà Èkìtì tẹ́lẹ̀ náà ṣe wí, owó tó tó 1.2 billion naira ni Fáyọ̀sé kó sápò ní ọdún 2018.
2014. Àkọsílẹ̀ ìjọba sọ pé ó lo owó náà láti polongo ìbò fún ipò gómìnà tó díje fún. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún fẹ̀sùn kan Fayose pé ó kó owó gọbọi sápò ara rẹ̀ láti fi ra àwọn dúkìá jọ. Àwọn iléeṣẹ́ bíi The Privater Limited àti Steel Earth Limited ní ìròyìn sọ pé Fayose ti ra àwọn dúkìá náà. Orúkọ àwọn èèyàn míì ló sì fi rà á. Èyí tako òfin Money Laundering Prohibition Act ti ọdún 2011. Àpapọ̀ ẹ̀sùn 11 ló gbé Ayọ̀délé Fayose dé iwájú adájọ́ Aneke. Kókó inú rẹ̀ ní fífi ọ̀nà ìrú kó dúkìá jọ kí èèyàn sì fi ẹ̀tọ́ bojú lẹ́yìn kíkó owó sápò ara ẹni àti olè jíjà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe wí, lásìkò tí gómìnà Èkìtì tẹ́lẹ̀ náà wà nípò gómìnà ló hùwà náà. Wọ́n fi kún pé àwọn owó tí wọ́n ló jí kó náà tún kan ọ́fíìsì olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò tẹ́lẹ̀. Lásìkò ìgbẹ́jọ́ kan tó wáyé lógúnjọ́ oṣù karùn-ún ọdún 2025, ilé ẹjọ́ kò gbé ìdájọ́ kalẹ̀ lẹ́yìn tó gbọ́ àwíjàre agbẹjọ́rò àgbà ilẹ̀ Nàìjíríà Kanu Agabi tó gbẹnusọ fún Fayose. Agbẹjọ́rò àgbà Ọlálékun Òjó ló ṣojú fún olùjẹ́jọ́ kejì Spotless Investment Limited nígbà tí Rotimi Jacobs tóun náà jẹ́ agbẹjọ́rò àgbà Nàìjíríà ṣojú fún àjọ EFCC. Agbẹjọ́rò fún Fayose nínú àwíjàre rẹ̀ sọ fún kóòtù lọ́jọ́rú ọjọ́ 16 oṣù kejì yìí pé ẹjọ́ tí wọ́n pe oníbàárà òun kò rí ẹsẹ̀ múlẹ̀. Ó ní Abíọ́dún Àgbélé tí wọ́n ní òun náà lọ́wọ́ nínú ẹ̀sùn yìí káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú ilé ẹjọ́ pẹ̀lú àwọn yòókù. Èyí tó ní ó mú ẹ̀sùn náà fúyẹ́ gẹ́gẹ́. Ó rọ ilé ẹjọ́ láti gbà pé Ayo Fayose kò lẹ́jọ́ jẹ́ kí ilé ẹjọ́ yọ̀ǹda rẹ̀ láti máa lọ lálàáfíà. Nínú ìdájọ́ rẹ̀, adájọ́ Aneke pàṣẹ pé kí Ayọ̀délé Fayose máa lọ sílé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ọdún 12 rèé o tí mo ti ṣe ìgbéyàwó láìrí ọmọ bí. Bẹ́ẹ̀ làwọn dókítà ò mọ kókó nǹkan tó ṣe mí. Arábìnrin kan ló kò mínú bẹ́ẹ̀ ìyá. Ṣé ìrètí tọkọtaya gẹ́gẹ́ bí ìdílé ni èso rere lẹ́yìn ìgbéyàwó? Kí ìyàwó fi inú ṣoyún kó sì fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n. Ṣùgbọ́n nígbà tí èyí kò bá rí bẹ́ẹ̀, ó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún irú tọkọtaya bẹ́ẹ̀. Ọ̀pọ̀ obìnrin ló tiẹ̀ máa ń kojú ìdẹ́yẹsí, èébú, ọ̀rọ̀ ẹ̀yìn, onírúurú ọ̀rọ̀ àlùfàǹsá àti àwọn ìwà tí kò tọ́ mìíràn láti ọ̀dọ̀ àwọn ẹbí, ọ̀rẹ́, kódà ọkọ nígbà míì. Ọdún 12 rèé tí arábìnrin Aminat Sheriff Owolabi àti ọkọ rẹ̀ ti ṣe ìgbéyàwó tí wọ́n sì ń retí láti di òbí lọ́jọ́ kan. Àmọ́ èyí kò tí ì rí bẹ́ẹ̀ fún wọn. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn BBC News Yorùbá, arábìnrin Sheriff Owolabi sọ àwọn nǹkan tí ojú rẹ̀ ti rí nítorí àìrọ́mọbí. Ó ní òun ti ní èèyàn kan tó súnmọ́ òun tó ṣe ìgbéyàwó lẹ́yìn bí ọdún méjì tí òun ṣe. Àmọ́ ẹni náà kọ̀ láti fi ìwé pe òun síbi ayẹyẹ ìgbéyàwó náà nítorí kí òun má bàa kó àìrọ́mọbí ràn án. Arábìnrin Sheriff Owolabi ṣàlàyé pé gbogbo àyẹ̀wò tí tọkọtaya máa ń ṣe ṣáájú ìgbéyàwó ni àwọn ṣe. Ọdún 12 rèé tí àwọn ti ṣe ìgbéyàwó, àwọn ti ṣe àyẹ̀wò, àmọ́ èyí tó burú jù níbẹ̀ ni pé wọn kò rí kókó nǹkan tó ń fa àìrọ́mọbí fún àwọn. Ó ní kódà àwọn kò rí oyún ní nígbà tí àwọn tún bọ́ sí ìlú òyìnbó. Ó ní òun máa ń sunkún nígbà mìíràn. Ó ní àìrọ́mọbí yìí ti mú kí òun dá àwọn ìrìn àjò kan dúró nínú ìgbé ayé òun àti ọkọ. Ó ní lẹ́yìn tí òun parí ìpele ètò ẹ̀kọ́ gíga kejì, òun ní àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́, àmọ́ nítorí pé òun ò fẹ́ fi ọkọ òun sílẹ̀ nítorí òun ò mọ àsìkò tí ọmọ lè dé, òun kọ̀ láti lọ. Èyí wà lára nǹkan tí ọkọ rẹ̀ náà ṣe fi iṣẹ́ sílẹ̀ ní báǹkì tó ti ń ṣiṣẹ́ kí àwọn méjèèjì lè jọ wà papọ̀ nílùú òyìnbó. Arábìnrin Sheriff Owolabi sọ pé òun pinnu láti máa fi ìgbé ayé òun tu àwọn obìnrin míì tó lè máa kojú àìrọ́mọbí bíi tiẹ̀ nínú. Èyí ló mú kó sí ojú òpó ayélujára Instagram kan níbi tó ti máa ń fi àwọn ọ̀rọ̀ ìtùnú àti ìrírí rẹ̀ síta. Fayose, Ladoja àtàwọn gómìnà míì tí àjọ EFCC fẹ̀sùn ìwà àjẹbánu kàn, àmọ́ tí ilé ẹjọ́ tú sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ilé ẹjọ́ gíga kan nílùú Èkó ti dá gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan Ayọ̀délé Fayose láre nínú ẹjọ́ ṣíṣe owó ìlú báṣubàṣu tí àjọ EFCC fi kàn án. Lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 16 oṣù keje ọdún 2025 yìí ní ilé ẹjọ́ náà sọ pé Fayose kò jẹ̀bi ẹ̀sùn kíkó owó tí iye rẹ̀ lé ní bílíọ̀nù 2 náírà jẹ tí àjọ EFCC fi kàn án láti ọjọ́ pípẹ́. Fún ọ̀pọ̀ ọdún ni Fayose fi ń jẹ́jọ́ náà tó dá lórí ṣíṣe owó ìlú báṣubàṣu lásìkò ìjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì, àmọ́ ilé ẹjọ́ ti sọ pé ẹ̀sùn náà kò ní ẹ̀rí tó dáńtọ́
tako gómìnà àná ọ̀hún. Adájọ́ sọ pé ikọ̀ olùpẹ̀jọ́ kùnà láti so olùjẹ́jọ́ mọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án ní ọ̀nà tí yóò mú kí ilé-ẹjọ́ ké pè é láti wá wí tẹnu rẹ̀. Ṣáájú ní ilé-ẹjọ́ náà ti kọ́kọ́ fún afurasí náà láàyè láti lọ sókè òkun fún ìtọ́jú lẹ́yìn tó bẹ̀bẹ̀ fún. Lẹ́yìn ìdájọ́ náà ni Fayose ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ fún àtìlẹ́yìn wọn lásìkò ìgbẹ́jọ́ náà. Wàyí o, kì í ṣe Fayose ni gómìnà àkọ́kọ́ tí yóò fojú balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn ìwà àjẹbánu ní Nàìjíríà, àmọ́ tí ilé-ẹjọ́ yóò sọ pé wọn kò jẹ̀bi tàbí kó da ẹjọ́ ọ̀hún nù. Yàtọ̀ sí Fayose, ìwọ̀nyí ni àwọn gómìnà ní Nàìjíríà tó ti jẹ́jọ́ ẹ̀sùn ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ àmọ́ tó bọ́ lọ́wọ́ ìgbẹ́jọ́ ọ̀hún láì gba ìdájọ́ ẹ̀bi. Rasidi Ladoja, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀, fún odidi ọdún 11 gbáko ní ìgbẹ́jọ́ ẹ̀sùn ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ tí EFCC fi kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ náà fi ń lọ kí ilé-ẹjọ́ tó dànù. Ọdún 2008 ní EFCC fẹ̀sùn kan Ladoja àti kọmíṣánná ètò ìṣúná rẹ̀ Waheed Akànbí pé wọ́n ṣe owó tí iye rẹ̀ dín díẹ̀ ní bílíọ̀nù 5 náírà báṣubàṣu. Lásìkò tó ń dájọ́, ilé-ẹjọ́ sọ pé EFCC kùnà láti pèsè ẹ̀rí tó dáńtọ́ lórí ẹjọ́ tó fi kan Ladoja àti Akànbí. Adájọ́ sọ pé ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́rìí 6 tí àjọ EFCC kó wá sílé ẹjọ́ tako ara wọn. Ó fi kún pé ẹ̀sùn tí wọ́n fi kan Ladoja kò kójú òṣùwọ̀n àti pé ó yẹ kí wọ́n ṣe ìwádìí wọn dáadáa kí wọ́n tó máa fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kan ẹnikẹ́ni. Sule Lamido ni gómìnà ìpínlẹ̀ Jigawa tó jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tó tòṣì jùlọ ní Nàìjíríà láàrin ọdún 2007 sí 2015. Lára ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn iléeṣẹ́ kan kó tó gbé iṣẹ́ àkànṣe ìjọba fún wọn. Ẹ̀sùn bíi 37 tí àpapọ̀ owó rẹ̀ jẹ́ lílu 1.35 billion naira ní pọ́npọ́ ní EFCC fi kan Ohun àtàwọn ọmọ rẹ̀ Aminu àti Mustapha lọ́dún 2015. Lẹ́yìn ọdún 8 tí wọ́n ti ń gbọ́ ẹjọ́ náà tí wọ́n sì ń sún síwájú, ilé-ẹjọ́ dá ẹjọ́ náà nù lọ́dún 2023 látàrí pé ìpínlẹ̀ Jigawa ló yẹ kí wọ́n ti gbọ́ ẹjọ́ ọ̀hún dípò ìlú Àbújá. Kàkà kí ilé-ẹjọ́ taari ẹjọ́ náà lọ sí Jigawa, níṣe ló da ẹjọ́ ọ̀hún nù tí gbogbo ìgbìyànjú àjọ EFCC láti pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn sì já sófo. Danjuma Goje ni gómìnà ìpínlẹ̀ Gombe láti ọdún 2003 sí 2011. Wọ́n sì fẹ̀sùn kàn pé ó lu owó tí iye rẹ̀ tó bílíọ̀nù 25 náírà ní pọ́npọ́. Àjọ EFCC bẹ̀rẹ̀ ẹjọ́ rẹ̀ lọ́dún 2012. Kódà àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìwọ́de pé ó gbọ́dọ̀ fojú winá òfin. Àmọ́ nígbà tí yóò di ọdún 2019 tí Goje jáwọ́ kúrò nínú eré ìje sí ipò ààrẹ ilé ìgbìmọ̀ asòfin láti ṣàtìlẹ́yìn fún olóògbé Muhammadu Buhari, EFCC fa ẹjọ́ ọ̀hún lé adájọ́ àgbà Nàìjíríà lọ́dún náà lọ́hùn lọ́wọ́. Kò pẹ́ sí àsìkò náà tí adájọ́ àgbà ọ̀hún lo agbára rẹ̀ lábẹ́ òfin láti da ẹjọ́ náà nù, bó tilẹ̀ jẹ́ pé EFCC fa ẹlẹ́rìí 25 kalẹ̀. Títí di òní ẹjọ́ náà ti di ìtàn. Orji Uzor Kalu, gómìnà Abia tẹ́lẹ̀, Orji Uzor Kalu ṣèjọba ní ìpínlẹ̀ Abia láàrin ọdún 1999 sí 2007. Ní 2007, EFCC ní ó kówó tó lé ní bílíọ̀nù 7 náírà jẹ. Lẹ́yìn ọdún 12 tó ti ń ṣe ẹjọ́, ilé-ẹjọ́ dájọ́ ẹ̀wọ̀n ọdún 12 fún lọ́dún 2019. Àmọ́ nígbà tí yóò di ọdún 2020, ilé-ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà yí ìdájọ́ náà po látàrí pé adájọ́ tó ṣe ìdájọ́ rẹ̀ ọ̀hún ti gba ìtẹ̀síwájú lẹ́nu iṣẹ́ kó tó ṣèdájọ́ náà. EFCC gbìyànjú láti bẹ̀rẹ̀ ẹjọ́ náà lákọ̀tún, àmọ́ gbogbo ìgbìyànjú rẹ̀ ní ìjọba àpapọ̀ bẹ́gidí náà látàrí pé wọn kò rí àwọn ìwé kan lára àwọn ìwé ẹjọ́ náà. Lọ́wọ́ yìí, Orji Uzor Kalu ti wà nílé ìgbìmọ̀ asòfin Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn asòfin lónìí. Peter Odili, gómìnà ìpínlẹ̀ Rivers nígbà kan rí láàrin ọdún 1999 sí 2017 ní Odili ṣe ìjọba ní Rivers, àmọ́ ìràwọ̀ rẹ̀ milẹ̀ tìtì lẹ́yìn tí EFCC ní ó kówó tí iye rẹ̀ tó 100 mílíọ̀nù náírà jẹ. Bó tilẹ̀ jẹ́ ẹ̀sùn náà tóbi púpọ̀, kò fojú balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn náà títí di òní. Èyí kò ṣẹ̀yìn bí ilé ẹjọ́ kan ṣe pàṣẹ lọ́dún 2007 pé àjọ EFCC kò gbọ́dọ̀ ṣèwádìí rẹ̀ tàbí fìgbóró òfin gbé. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.